Yes, ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà? Gẹ́gẹ́ bí èmi Hajia on point by 2 ṣe wà lénìí, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Mo ní title ní kẹ́ máa wò. Thank you. Mo fẹ́ kẹ́ ẹ wo past videos mi kẹ́ lè mọ nǹkan tí mò ń sọ ní àléfà yìí. Níjọ́ wo mo ṣe fídíò kan, mo sọ̀rọ̀ nípa ilá. Yes, wọ́n drag mi ẹ̀yin tèmi. Tẹ́ bá lọ wo TikTok, fídíò yẹn nípa ilá yẹn, wọ́n wò gidi gan o. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sì like. Ẹ̀yin tẹ́ like yẹn, orí yín wà ńbẹ̀, mo salute. Àwọn èèyàn kan, wọ́n drag mi. Yes, no problem. Àmọ́ ẹ̀yin tèmi, ó ní fídíò kan tí màá fẹ́ kẹ́ bá mi wò. Ẹ bá mi wo fídíò yẹn, wàláì, ó ṣeé ṣe. Bí tẹ́ bá wo fídíò yẹn tán, ọ̀pọ̀lọpọ̀ yín lè má jẹ ilá mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa sọ ilá rà. Especially ní ìlú Èkó. Especially nílùú Èkó, ẹ máa sọ ilá rà. Ẹ wo ilá tẹ́ fẹ́ rà. Ìwọ tó bá ṣe sọ̀rọ̀ yìí pé ilá púpọ̀ nítorí seed ẹ̀ tí wọ́n sọ wípé ó ní gospel pé kẹ́ ẹ máa sọ jẹ, be careful. Àwọn èèyàn míì dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n testify, wọ́n ní bẹ́ẹ̀ ni, wọ́n sọ. Ọ̀pọ̀lọpọ̀ wá ń jẹ ọ̀rúnlá náà. Ọ̀rúnlá tó jẹ́ pé ó ti kó, kí là ń pè lọ́rúnlá tó bá ṣe seed yẹn gangan ló máa ń pọ̀ nínú ọ̀rúnlá. Ó wá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọ́n fi ń ṣe ọ̀rúnlá, especially ní side ibi tá a wí nsìn, ó jẹ́ pé èyí tó ti kó ilá tó ti kó látọwọ́ north bíbà, òun ni wọ́n ń gé wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín tí wọ́n sọ di ọ̀rúnlá. The method tí wọ́n fi ń ṣe ọ̀rúnlá sẹ́yìn náà tí a máa ń ṣe dáadáa, fi sabilillah ẹ wò. Èmi ò discourage yín nípa àti jẹlá torí èmi náà mo sọ fún yín pé mo like ẹ̀. Bẹ́ẹ̀ a fi ń kọ́ àwọn ara wa ni, a fi ń kọ́ ara wa ni. Mo ti sọ nípa gospel yẹn, mo ti sọ, ẹ̀yin náà ẹ tẹ̀ sí ìwé, ẹ bìnchìké ẹ̀. Fún ìwọ tó jẹ́ wípé àtọ̀ rẹ ò ṣe dáadáa. Èmi ò sọ pé ìwọ tó jẹ́ wípé ìwọ àtọ̀ rẹ ṣe dáadáa, mi ò sọ. Àwọn tí àtọ̀ wọn ò ṣe dáadáa ni mò ń sọ. Bẹ́ẹ̀ lórí ti fídíò yìí, I'm telling you lórí ti fídíò yìí, I'm telling you. Tó bá gbọ́ ẹ ní jẹ lámọ́, ẹ mọ̀ wo lára. Ilá tẹ́ mọ̀ jẹ, ó máa jẹ́ fresh. Ó máa jẹ́ fresh, especially ẹ̀yin tẹ́ wà ní Èkó side ìsàlẹ̀ tó jẹ́ wípé kò sí nǹkan tí kò sí direct source pé ilá tá à ń jẹ yìí o, ìlú yẹn ló ti wá. Tó jẹ́ pé wọ́n ń gbé wá látọ̀nà jíjìn. Tẹ́ bá máa fi wo fídíò yìí, ẹ ní jẹ lámọ́. Ó wá ṣeé ṣe. Ẹ ní láti máa check ẹ̀. Ó ṣeé ṣe. Bóyá ilá tí wọ́n ń jẹ, bóyá àwọn abara méjì kan ló ń gbé wá sílùú. Ó lè ṣe pé ilá tí wọ́n ń jẹ, ó lè jẹ́ pé abara méjì àbí àwọn iwin, àbá àwọn èèyàn àti èèyàn ni wọ́n ò bẹ̀, wọ́n tún papọ̀ mọ́ ẹranko. Bí àwọn ni wọ́n ń gbé wá, bí èèyàn ni wọ́n tún papọ̀ mọ́ ẹranko, bí àwọn ni wọ́n ń gbé wá ilá tí wọ́n ń jẹ wá. Ẹ bá mi wo fídíò yẹn. Yes, ẹ bá mi wo. So, ẹ̀yin tí tèmi, dádì wa kan, òun ni wọ́n showcase fídíò wọn. Hunter ni wọ́n. Nínú wọ́n á béèrè lọ́wọ́ wọn pé experiences wọn nípa hunting, kí ni wọ́n rí tó dàbí nǹkan àbàmì, nǹkan kàyéfì. Bàbá yẹn sọ wípé ibi táwọn ti wà ní orí igi níjọ́ kan, táwọn sọ àwọn ẹran táwọn fẹ́ pa, òun ni arábìnrin kan ló jáde láti inú igbó kìjikìji. Ọ̀rọ̀ ò lè dùn lẹ́nu mi bí lẹ́nu dádì yẹn. Ẹ sì wo fídíò wọn. Ni àwọn rí arábìnrin yẹn tó jáde wá, kìí ṣe èèyàn gangan ni o. Ló gbé ilá ló gbé sórí. Ó pọ̀. Ló mórí lé ọ̀nà ìlú lọ. Ó ṣeé ṣe bóyá ara ilá tí wọ́n ń jẹ nìyẹn. Ẹ̀yin tèmi. Fídíò yẹn is a pity mi ò lè share lórí bíbà. Ẹ tẹ̀lé mi lọ Telegram mi. On point by 2 public channel. Nǹkan tẹ́ máa type nìyẹn. On point by 2 public channel. Ṣé rí bí mo ṣe spell on point by 2 tí wọ́n ṣe bá mi spell ẹ̀ lórí YouTube? Bẹ́ẹ̀ náà la ṣe spell ẹ̀ lórí Telegram. Ẹ wá kọ on point by 2 public channel. Tẹ́ bá ti kọ public channel yẹn sí, ó máa gbé yín dé on point by 2. Bẹ́ẹ̀ tẹ́ bá kọ public channel kò ní gbé yín débẹ̀. Ẹ wá lọ listen sí bí bàbá yẹn ṣe sọ. Kò kí ń ṣe ọ̀rọ̀ ilá nìkan ní orí ọ̀fẹ́ lesson tẹ́ máa kọ́ o níbẹ̀. Lesson míì náà tún wà. Lesson tí bàbá yẹn tún sọ tó tún wà lórí fídíò yẹn, òun ni nípa ẹranko ọkùnrin àti obìnrin as hunter.
bàbá yẹn sọ wípé tó bá that particular animal tí wọ́n sọ pé tó bá fẹ́ pa wọ́n o ti rí méjèèjì kó fẹ́ pa wọ́n pé kó kọ́kọ́ èèmù obìnrin pé tó bá èèmù obìnrin ọkùnrin yẹn máa sá lọ tọkùnrin yẹn bá sá lọ tó bá ṣe díẹ̀ ó máa padà wá ó máa wá check nǹkan tó ṣẹlẹ̀ sí abo yẹn bẹ́ẹ̀ tó bá lè èèmù akọ tí obìnrin yẹn rí bí sá lọ pé kò ní padà wá o kíákíá o ó máa tó days ṣé ìwọ hunter wàá jù kó ti ní days níbẹ̀ ni láti sún ẹ̀ náà so bẹ́ẹ̀ tó bá fẹ́ ráà méjèèjì pa kó kọ́kọ́ èèmù abo náà ẹ̀yin tèmi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní ìwọ obìnrin nìyẹn 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 ẹ̀yin tèmi fún ìwọ tó ní little knowledge ló fẹ́ compare directly bẹ́yẹn ọ̀rọ̀ náà ó bá woman being wí o ó bá wa wí woman being but ẹ má compare bẹ́yẹn àwọn obìnrin mi wà lóòótọ́ bẹ́ẹ̀ ṣe compare directly bẹ́ẹ̀ náà ni wọ́n bò nílé jẹ láàárọ̀ wọ́n bò nílé mu lọ́sàn-án wọ́n bò nílé mu lálẹ́ tó bá dọjọ́ ìṣòro wọ́n á sá àwọn obìnrin mi wà bẹ́ẹ̀ kì í ṣe gbogbo obìnrin responsible tó wà nílé ọkọ dè ní tí ọkọ ṣì ń gbádùn wọn ẹ̀yin ń rí i pé obìnrin alálùbáríkà ni wọ́n lọ́jọ́ rírí jẹ lọ́jọ́ àríjẹ lọ́jọ́ ìpọ́njú ṣé wọ́n dúró àbí wọn ò dúró wọ́n dúró àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ míì àwọn gan ni wọ́n support ọkọ wọn ṣóyé yín so ẹ má totally compare bẹ́ẹ̀ yẹn ẹ lọ gbọ́ fídíò yẹn ẹ̀yin tí tèmi àmọ́ ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ understand ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ òun ni pé ọkọ àtobìnrin ọkọ ìyàwó àtọkọ ikú kíákíá ò ní pa ẹ̀yin méjèèjì o ikú kíákíá kò ní pa ẹ̀yin méjèèjì ẹ máa pẹ́ ẹ ní fa ìsàn ló gbà ẹ̀yin tèmi tíkú bá kọ́kọ́ pa abo ṣé ọkùnrin ò kí ń dààmú ni ọkùnrin máa ń dààmú gidi gan ni mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ibi tí èmi rò sí nìyẹn tí ikú bá pa ọkọ náà lálákọ̀ọ́kọ́ obìnrin máa ń suffer ẹ rí i pé after some time obìnrin lè bearable ọkùnrin náà máa ń bearable but ọkùnrin máa ń pẹ́ lórí torture especially káwọn ọmọ bá kéré ọlọ́run nípa ẹnì kankan nu yín ẹ pẹ́ fúnra yín ọkùnrin ó pẹ́ obìnrin ó pẹ́ ẹ pẹ́ fúnra yín ẹ nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì at a young age bóyá ẹ ti bímọ bíi 4 àwọn ọmọ yẹn sì young ìyàwó wa tètè kú ó wá jẹ́ obìnrin alálùbáríkà the man may not get out of it he may not ọkùnrin ó wá di mọ̀mọ́ bó ṣe ń ṣe mọ̀mọ́ ló máa ṣe bàbá kì í ṣe nǹkan tó easy ikú kíákíá ò ní gbọ́kọ rẹ ikú kíákíá ò ní gbàyàwó rẹ ẹ tèmi ẹ lọ tẹ̀lé mi lọ wo fídíò yẹn ẹ lọ tẹ̀lé mi ẹ lọ wò ó ní Telegram mo lè share rẹ̀ sí Instagram náà Instagram mi ìdí ẹ̀ ni pé ó ní copy ó ní voice ó ní soundtrack so soundtrack yẹn tí bá gbé wá síbí ó kàn cancel fídíò mi ni wọ́n bá mi tẹ rẹ́ẹ̀dì sí wọ́n máa bá mi ka ọjọ́ tí máa wà lórí strike mi ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ so ẹ̀yin tèmi ọ̀rọ̀ ti tèmi lélẹ̀ so fún apps alálùbáríkà àwọn apps tó ń help ọkùnrin tó ń help obìnrin kí ló ń dààmú rẹ̀ ó lè contact on 1 by 2 ṣó yẹ yín lórí 07015100651 07015100651 ire o bye for now.